mouth. I don't understand. Do you think that's a joke? Excuse me, you think you can get me pregnant? And just, I don't understand. People like you can still stay on the altar. Sir, please don't touch me. Who are you? You can still stay on the altar. Don't touch me. Stop, don't touch me. Don't let me say my mind, please. I've been calling this guy since January. What does he want to do about the pregnancy? He's telling me that I should terminate it. No, don't talk. Leave me alone. Can you just leave me? When you're not part of the guys that were at the club with us, why are you acting like this? I don't say what I saw you singing. Please just leave me. Let me talk. Please, can you leave me alone? See, you know I don't have that child. My mom is expecting you in my house tomorrow. You have to come. Let me take my hand. You know my house address. Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe léṣe dáadáa ni mo bá yín. Mo múra mo ń lọ bí iṣẹ́ ni. Tẹ́ bá rí mi tójú mi bá yé kébù báyìí. Mo ń lọ bí iṣẹ́ ni. Mi ò múra wá sórí Facebook. NHS ló ń sanwó mi. Màá múra lọ sí bí iṣẹ́. NHS mọ̀ pé owó kí wọ́n mọ̀ pé owó táwọn ń san ó gbé fúkẹ́. Mi múra mi fẹ́ mi press. Tó bá yẹ pé kì í ṣe pé yá mo ń lọ bí iṣẹ́ ni. Bonnet mi àti aṣọ mi onesie mi ni màá kó sí. Bó torí pé mò ń lọ síbi iṣẹ́ ni ó yẹ ṣe rí ojú mi báyìí àbí lẹ ṣe rí anything lára mi. Ẹ káàárọ̀. Èèyàn kan ló send video yìí sí mi. Pé ọmọ yẹn ó walking lọ sínú church, ó lọ sọ fún pastor pé pastor yẹn ló fún lóyún. Tá bá máa wí tá bá máa fún sí wọ́n lè tán nìkan ní skit, but ẹni tó send ẹ̀ sí mi pé ó sọ pé real ló happen. But bó ṣe send ẹ̀ sí mi, èmi ò wá láti wá condemn pastor yẹn torí pé mi ò kí ń ṣalábòsí. Tó bá jẹ́ pé irú mi ló wà nínú church yẹn pé irú mi nìkan náà ni ẹ̀ṣẹ̀ wípé kéèyàn jà nínú church àbí kéèyàn máa mutí nínú church ó pọ̀ ju èyí tí lady yìí walking lọ sí church ó rò pé òun lọ disgrace pastor yẹn lọ. So ṣé pastor jẹ́ áńgẹ́lì ni pastor ní dóbò? Ṣé tí pastor bá dóbò tí ò bá lo condom ṣé ẹni tó dó ní lóyún? Àbí tí pastor bá ní infection àbí tó bá ní HIV àbí tó bá ní any disease tó bá dó obìnrin tí ò bá lo condom ṣé kò ní lóyún? In tó jẹ́ kí irú àwọn eléyìí máa ṣe báyìí kọ́fì pé wọ́n lọ disgrace pastor wọ́n lọ pariwo ó ní ẹ̀tàn aráyé àbòsí aráyé nítorí pé in tí pastor ò jẹ́ a máa ń gbé wọn síbẹ̀. Òun ló fi ṣe fàtẹ́ pé àáfà Ọlọ́run tọ́lọ́ máa bá mi dá sí tọmọtọmọ tí ò ní kúkú òjijì tó sọ wípé òun ò lè búra ṣìnà tẹ́yìn olórí burúkú kan tẹ́ ń condemn ẹ̀ tẹ́ mọ̀ pé àáfà yẹn gan níwájú Ọlọ́run òun gan ni ẹni mímọ́. Nísìnyí wọ́n ṣe lè wọ́n send ẹ̀ káàkiri kí ló wà nínú ẹ̀ yìí pé pastor fún lóyún so oko pastor kì í le tóko pastor bá le níbo ló wà nínú bíbélì pé pastor ò lè dóbò. A ní kẹ́ yé máa tanra yín ẹlẹ́ran ara ni pastor ẹ̀yin fúnra ara yín lẹ̀ ń gbé wọn dé ibi tí ẹ̀ ń fi wọ́n síbi tí kò yẹ kó wà ẹ̀ ń fi wọ́n síbi tí Ọlọ́run ò fi wọ́n sí. Ẹ̀yin gangan lẹ̀ ń jẹ́ kí àwọn pastor yìí gan kí wọ́n máa ṣe nǹkan bí àbòsí kó máa fi pamọ́. Ẹ̀yin gangan lẹ̀ ń jẹ́ kí pastor ẹ̀yin gangan lẹ̀ ń sọ pastor di òdìdẹ̀ lẹ̀ ń sọ pastor di òòṣà. Kò sí ẹni tó mọ̀kan ò sí lẹ́yìn Olódùmarè. Ẹnìkan tó lè rúbọ òbò kò sí lẹ́yìn ẹni tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́. Èèyàn mélòó ló lórí ọ̀fẹ́ àti rúbọ òbò? Èèyàn mélòó? Ṣé pastor dóbò ó dẹ̀ lóyún ó ti mí pé pastor ní wọ̀jọba ọ̀run? Ẹ̀ṣẹ̀ wo ló great jù nínú kéèyàn wà nínú church kó máa mu ọtí, kó wà níbi church kó máa mu ọtí àbí kó máa fi sùtánà mu ọtí, àbí kó máa jà nínú church, àbí kó gbowó olówó, kó gba owó ẹni tí ò ń ṣe tiẹ̀, kó fẹ́ gba church tí ò ń ṣe tiẹ̀, kó fẹ́ gba mosque tí ò ń ṣe tiẹ̀, kó gbéyàn lágbèdá àti pastor tó rí òbòore tó dóbòore tó ọmọdé lóyún. Ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù? Ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́. Ẹ má jẹ́ ká máa tanra wa. Eléyìí tán gbé wá bá mi wọ́n rò bóyá máa ṣe rí pastor yìí ó ti bá yé ọmọ yẹn jẹ́ bó dẹ̀ pé rẹ̀ ní pastor ó lọ dóbò. Bí pastor bá pè rẹ̀ ní pastor gan tó bá róbò rẹ̀ tí ò bá do máa gbé ṣépè. Ṣe fi pé bóyá gbogbo ẹ̀yin tẹ́ ń múra lọ sínú church tẹ́ máa pọ́n ọyàn yín tẹ́ máa pọ́n fùrọ̀ yín tẹ́ máa pọ́n ìdí yín oko pastor kì í le ni. Ẹ máa kàn máa gbọ́ it is well. It is well with my soul. It is well with my soul.
ohun tí pastor ń wí ni wípé it is well with my prick. It is well with my prick. Ó dára fún oko abẹ́ mi. Ó dára fún oko abẹ́ mi. Ẹ yé tanra yín. Àìmọye ìgbà tí oko pastor ń le tó ń fi it is well with my soul tó fi ń cover ẹ̀. Gbogbo àwọn pastor, ọ̀pọ̀lọpọ̀ pastor tẹ́ rí, mélòó ni ìyàwó wọn ò kí ń kọ orun fún? Mélòó ni ìyàwó wọn gbà kí wọ́n dó wọn? Mélòó? So nítorí pé pastor ti jẹ́ pastor, ó ti ṣe ayé wá. Èmi rí pastor tó sọ fún mi pé kémi bá ń wá obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń bú mi, àìmọye tó ti wá bá mi pé bá mi wọ́kùnrin pẹ̀lú bí mo ṣe dá yìí, bí mo ṣe ń dá lérú yìí. Àìmọye tó ti nínú wọn tó ti sọ fún mi pé kí n bá wọn wọ́kùnrin. Àní ẹ̀tàn ti ba ìgbé, ó ti ba ayé jẹ́. Ẹ̀tàn ti ba ayé jẹ́. Ẹ jáwọ́ kúrò nínú ẹ̀tàn ṣíṣe. Ẹ jáwọ́ kúrò nínú àbòsí. Eléyìí ń sìn torí pé ó lóyún. Ó ní effrontery láti walk into the church because ó mọ mentality àwọn èèyàn, because ó mọ bí àwọn èèyàn ṣe ń rorí, because ó mọ̀ wípé àwọn èèyàn irú nǹkan báyìí náà máa káràmásìkí. Wọ́n á fi pé àwọn máa fi irú nǹkan báyìí wọ́n fẹ́ fi pull pastor yẹn down. So nítorí pé pastor ẹ ti ṣe léyìn sìn, ẹ̀mí Ọlọ́run ti dágbére sí, kò sí ẹ̀mí Ọlọ́run lára ẹ̀ mọ́. Òfútù fẹ́ tòyìnbó lè rọ, ẹ yé tanra yín jẹ. Ìjọ tí obìnrin bá ti wọlé tó fẹ́ lọ disgrace pastor, àbí tó ní mind pé òun fẹ́ lọ déṣìlé pastor, tí pastor bá ti ń kojú ẹ̀ wípé ìpè mi ọ̀tọ̀, tí ẹran ara bá dé tí okó mi bá lè ọ̀tọ̀. Ṣebí bíbá láti rí tí pastor kan tó ń lá òbò tán ní pastor ní tó sọ pé ṣóhun ò ní lábò ìyàwó òun. Àwọn pastor gidi nìyẹn. Àwọn pastor gidi nìyẹn. So torí pé pastor ti ń wàásùn tó bá ti dóbò tó dóbò lóyún, gbogbo bíbélì tó ní lórí yẹn á kúrò lórí ẹ̀. Ìjọba ọ̀run kò ní lè wọ̀ ìjọba ọ̀run. Ó ti kúrò nínú ẹ̀mí, ó ti di ẹlẹ́ran ara. Ẹ̀yin èèyàn gangan, ẹ̀yin ni problem tí àwọn pastor ní. Ẹ̀yin ẹlẹ́nu màrímà sọ, ẹ̀yin ṣebeye kètè ayé onírun létè, ẹ̀yin ni problem tí àwọn pastor ní. Ẹ̀yin òròfó, ẹ̀yin ìwọ̀fà Alaba tẹ́ fèkéjẹ̀ bí abẹ́ni lórí, ẹ̀yin ni problem tí pastor ní. Ẹ̀yin ni problem tí àwọn ìmáàmù ní. Ẹ̀yin ni problem tí àwọn tó sọ pé àwọn gba Jésù ní, nítorí wípé ẹ̀yin lẹ ń sọ wọ́n di nǹkan tí wọn ò jẹ́. Èèyàn ẹlẹ́ran ara náà kọ́kọ́ jẹ́ kí wọ́n tó di pastor. Wọn ò bí ẹnì kankan ní pastor. Ìjọ tí wọ́n dẹ̀ ti, àfi tó bá jẹ́ pé tí wọ́n ti ordain pastor ni Ọlọ́run ti gba agbára oko ẹ̀. Lọ́lọ́run ti gégùn fún oko ẹ̀ pé tó bá róbò kó má máa le, tó bá rí wọmú kó má máa le, tó bá rí fùrọ̀ ńlá kó má máa le. As long as agbára èṣù gan tẹ́ lé lọ́rùn wọn ò gbàgbára lọ́wọ́ ẹ̀. As long as agbára bá ṣì, agbára tí mú oko le, agbára tí mú ẹpọ̀n tiro, agbára tí mú ẹpọ̀n ro ni tí ò bá róbòdó, tó bá ṣì wà lórí oko pastor ìpè ọ̀tọ̀. Téèyàn bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ oko àtòbò ọ̀tọ̀. Ìránṣẹ́ kò gbọdọ̀ dìránṣẹ́ lọ́wọ́. Tí pastor bá wà nínú ẹ̀mí tó ń sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ jáde, nígbà tí ẹ̀mí bá gbé oko wọ̀, tóun náà fẹ́ sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tiẹ̀ jáde, ta ni yálàyà pastor láti dì lọ́wọ́. Ṣé rí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ máa ń fi pé èyí tẹ́lẹ̀ ìṣe ń bí tó lọ bá pastor pé what do you mean? Kíní kan, you mean what? Tó fẹ́ ní kó máa gbàdúrà tó lọ ń sọ nínú church. Ẹ̀yin lẹ́lẹ́lẹ́yà, ẹ̀yin ní èṣù, ẹ̀yin gangan ló yẹ káwọn pastor àtàwọn ìmáàmù dojú ìjà kọ. Ẹ̀yin gangan lẹ ń ba ìpè wọn jẹ́. Oko pastor lè ò ba ìpè pastor jẹ́. Tíyàwó pastor ò bá dó pastor, tí ẹpọ̀n ríro bá fẹ́ pa pastor, Ọlọ́run ò ní kó má dòbò. Ọlọ́run ò ní kó má dòbò. So pastor tó bá fẹ́ dóyàwó ẹ̀, tíyàwó ẹ̀ pàdé mọ́ tó fi àgádágodo tilẹ̀kùn òbò, so tó bá róbò míì kó má dò nítorí pé ó gbé ìpè lérí. Ẹ máa tanra yín. Ọlọ́run má ṣe yín adọ́run mòótọ́. Ọlọ́run má jẹ́ kẹ́ ẹ kú gan kán béèrè pé
ìwọ ọwọ́ kí ló gbélé ayé ṣe mo ṣiṣẹ́ mo fọwọ́ mi kọ̀wé mo ṣe gbá mo ṣàwo ìwọ ẹsẹ̀ kí ló gbélé ayé ṣe mo rìnrìn àrìnyè ìwọ okó kí ló gbélé ayé ṣe ṣe ni mò ń fi ẹpọ̀n ṣe ni mò ń kẹ́rà máa sọ fún Ọlọ́run pé ẹpọ̀n ṣe lé ẹpọ̀n ń ro ẹpọ̀n yẹn ó ń ro ṣe ni mò ń fún okó mi àti ẹpọ̀n mi ní pain. Ọlọ́run má jẹ́ nǹkan tó máa gbé ọ̀pọ̀lọpọ̀ yín wọnú iná nìyẹn. Ìpè ọ̀tọ̀, iṣẹ́ ara ọ̀tọ̀, ìránṣẹ́ lóko, ìránṣẹ́ ni pè, ìránṣẹ́ kò gbọdọ̀ dìránṣẹ́ lọ́wọ́. Tí àsìkò bá tó, tí ẹpọ̀n bá tí pásítọ̀ bá tó róbò re, tó rí fùrọ̀ re, tó rọ́mú re, tí o bá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wá ní pásítọ̀ tí pásítọ̀ bá la ẹ ó la ẹ pa nìyẹn. Ìyẹn ò bá oore ọ̀fẹ́ ẹ̀ jẹ́. Ara wọn pásítọ̀ tó ṣàdúrà fún mi tó tẹ̀ tó send voice note sí mi tó fi ń ṣàdúrà fún mi. Ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n voice out. Ẹ̀yin lẹ sọ wọ́n dalábòsí. Ẹ̀yin lẹ sọ wọ́n ẹ̀yin gangan lẹ ń baṣẹ́ ìránṣẹ́ wọn jẹ́. Ẹ̀yin lẹ sọ wọ́n di òdìdẹ. Pásítọ̀ gan mọ̀ pé òdìdẹ kọ́ làwọn. Pásítọ̀ gan mọ̀ pé okó àwọn ń ṣiṣẹ́. Pásítọ̀ Mrs. gan mọ̀ pé idọ̀ òun gbére òun rí pé ó mọ̀ pé tó bá mu ọmú á dìde ara àwọn á ṣe gìrìgìrìgìrì. Ẹ yé tanra yín òfútù fẹ́ tẹ̀ ọ̀run ló mẹ́ni tó máa là. Kó má jẹ́ pé ibi tẹ́ rò bóyá òfin ní wọ̀run ibẹ̀ yẹn gan lẹ ti ń ṣìnà lẹ ti ń ṣìṣe. Èyí tẹ́ obìnrin yìí ṣe tó lọ bá pásítọ̀ tó lòun lóyún ó dóko lo lóyún oko pásítọ̀ dẹ̀ lélẹ̀ dóra yín ẹjọ́ gbádùn ara yín ni ìwọ náà gbádùn ẹ òbò téèyàn dó títí tó fi lóyún ìwọ gan gbádùn ẹ òṣìlélẹ̀ yìí pé lára bá pásítọ̀ nínú chọ́ọ̀chì olóyún kí nìyẹn wá ṣe pé ẹ̀ àfi pásítọ̀ yẹn bá jó lórí burúkú ló máa jẹ́ kí ṣóòtélé wá ṣe kó bá pè ẹ̀ jẹ ṣéyàn kọ́ ni pásítọ̀ ni ẹ yé bayé pásítọ̀ jẹ́ fi wọ́n lọ́rùn lẹ̀ èèyàn ni ó kọ́kọ́ jẹ́ kó tó jẹ́ pásítọ̀ ẹ fi máàmù lọ́rùn lẹ̀ èèyàn náà kọ́kọ́ jẹ́ kó tó jẹ́ ìmáàmù Ọlọ́run ò pa oko wọn toró gbé pèlè wọn lọ́wọ́ oko wọn sì ń ṣiṣẹ́ rẹ̀ kẹ́ kó sì dànù sabarikolo.com ẹ káàárọ̀.